Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kẹ́yìn Mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé. Mo kí ẹ̀yin Mùsùlùmí ni o nígbà tí mo ṣì wà ńbẹ̀, mo rántí ìgbà tí mo ṣì wà nínú ẹ̀sìn Islam. So mo fi kí gbogbo Mùsùlùmí pé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà lórí social media, tẹ́ ń ṣépè fún ara yín láì kí ń ṣe mí ní under comment mi. Èmi ò ready láti fún yín lésì ní under comment, but mo ní kí wọ́n bá yín sọ̀rọ̀ ní physically báyìí kẹ́ rí mi ní live video mi. Ẹ ní láti máa ṣépè fún mi, ẹ dẹ̀ ní láti máa bú mi. Ara tí à ń sọ náà nìyẹn pé ẹ ò ní ìfẹ́. Ara tá à ń sọ náà nìyẹn wípé ẹ̀sìn wàhálà, ẹ̀sìn jàgídíjàgan náà nìyẹn. Tí mo bá tiẹ̀ sọ wípé mi ò ṣe ìsìláàmù mọ́, èmi fi pé tẹ́ bá nífẹ̀ẹ́ tí ẹ̀sìn bá jẹ́ ẹ̀sìn àlàáfíà ni, ó yẹ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa comment ní under comment mi, kẹ́ máa sọ̀rọ̀ àlàáfíà ni, kí wọ́n wò pé ẹ ti yí padà. Èmi mọ̀ pé èṣù tó ṣì ń gbénu yín náà ló ṣì ń gbénu yín. Èṣù burúkú tó ṣì ń gbénu yín náà ló ń gbénu yín. Ìdí tí mo fi borí báyìí, kẹ́ lè dá mi mọ̀ dáadáa ni, kẹ́ lè rántí wípé bí mo ṣe cover orí mi, òun náà ni, if not mi bá múra wá ní múra Christianity, bó kẹ́ lè dá mi mọ̀ dáadáa. Ní ọjọ́ Sunday tí mo lọ sí church, ṣé mo yí àwọn èèyàn tí wọ́n yí padà sí Christianity? Ẹ mọ̀ iye àwọn èèyàn tí wọ́n torí ọ̀rọ̀ Deborah yìí tí wọ́n yí padà pé àwọn ò ṣe Islam mọ́, pé ojú ti àwọn. Wọ́n pọ̀ gidi gan, and I have the video on my hand. Kò ń ṣe fídíò 5 ni mo ṣe nítorí ẹ̀ tí mo ń rí àmúwò àwọn èèyàn, mo dẹ̀ ń fídíò wọn. Àìmọye tèmi gan sọ lórúkọ tí mo sọ lórúkọ ní ọjọ́ Sunday nítorí ẹ̀sìn ìtìjú. Kì í ṣe ẹ̀sìn ìtìjú ní ẹ̀sìn yẹn. Tó bá jẹ́ ẹ̀sìn àlàáfíà ni, ẹni máa hùwà tẹ̀ ń wù yìí, ẹni máa wá sọ́ndà kọ́mẹ́ǹtì mi kẹ́ máa ṣépè. Ṣé ti rí pé ẹ nífẹ̀ẹ́? Ṣé ti rí pé ẹ nífẹ̀ẹ́? Ṣé ti rí pé kì í ṣe ẹ̀sìn àlàáfíà? Ẹ̀sìn alágídí àwọn èèyàn tán fẹ́ràn ìjà wàhálà ni. Mo ṣì ń bọ̀ láti wá explain fún yín ní reason tí mo ṣe di Christianity tí mo fi ṣe Islam mọ́. Ẹ̀yin Islam tẹ́ kí ń ràn yàn lọ́wọ́. Ẹ kì í ràn yàn lọ́wọ́ lẹ́yìn kẹ́ gbà lọ́wọ́ èèyàn. Ẹ kì í ràn yàn lọ́wọ́ o. Ẹ ń gbéyàn dìde lẹ́yìn kẹ́ gbà lọ́wọ́ èèyàn. So Christianity ń ràn yàn lọ́wọ́. Tó o bá yí padà sí Christian, Ọlọ́run ń gbọ́ àdúrà níbẹ̀. Ìyanu tó dẹ̀ ṣẹlẹ̀ láyé mi nígbà tí mo wọnú Christianity kò kí ń ṣe kékeré. I will still post picture tó jẹ́ wípé ìgbà tí mo ṣe Islam bí mo ṣe rí àti ìgbà tí mo di Christianity báyé mi ṣe rí. So mo fi àsìkò yìí pé gbogbo àwọn ènìyàn tí òye ò tí ì yé, tí ìmọ̀ Christianity ò tí ì yé, kí wọ́n máa bọ̀ wá sínú ẹ̀sìn àlàáfíà. Ẹ̀sìn Christianity gangan lẹ̀sìn àlàáfíà. Bẹ́ẹ̀ ni, torí tó bá jẹ́ wípé ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn àlàáfíà ni, wọn ò ní máa pààyàn nípakúpa. Ó yẹ kí ẹ̀mí èèyàn jọ wọ́n lójú, ó yẹ kí wọ́n bẹ̀rù Ọlọ́run. Àwa sọ yẹ kàkà kẹ́ ẹ ṣe àtúnṣe àwọn fídíò yìí lóríṣiríṣi tó sọ pé tó báàkì ìwà táwọn ọmọ Mùsùlùmí wù ní Sókótó yẹn. Ṣé bá mo jáde nínú Al-Qur'an, mo jáde nínú tírà lóríṣiríṣi láì mọye. Mo sì máa send ẹ̀ sẹ́yìn èèyàn. Ẹ rí i pé kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ máa wáyé. Inú yín dẹ̀ tún dùn, ẹ dẹ̀ tún comment sọ́dà comment mi tún sọ̀sọ̀kúsọ. Èmi ò ní bú yín, mi ò ní ṣépè fún yín. Mo gbàdúrà kí òye yé yín, k'Ọlọ́run yí ẹ̀yin náà padà sí Christian. Kójú yín là kẹ́ mọ̀ pé ẹ̀sìn Christian ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn gidi, ẹ̀sìn ìdùnnú ni, ẹ̀sìn rọrùn ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnikẹ́ni tí ò bá gba ti Jésù, tí ò gbọ́ ti Jésù, inú ìyà àìnípẹ̀kun kọ́ ló ń lọ o. Ọ̀tẹ̀ tó bá gba Jésù yóò ní ìyà àti àìnípẹ̀kun ni. Ẹ gba Jésù sáyé yín. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi pé ẹ̀mí ìfẹ́ Ọlọ́run yóò fi jogún fún yín. Ẹ̀mí ìfẹ́ Ọlọ́run fi jogún fún yín. A dẹ̀ fi jogún fáwa náà also. Ó tiẹ̀ ti fi jogún fẹ́mi torí mi nífẹ̀ẹ́ àtìgbà tí mo ti wọnú Christianity mo nífẹ̀ẹ́. Ó yẹ kí Christian àti Muslim kójú máa tì wá. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin Muslim náà lè máa ń fa wàhálà, ẹ̀yin gangan lè ṣù. Ẹ̀yin gangan lè ń fa wàhálà. Inú Suratu kan tí Akéwùgbà Góòdù tó kà,
wọ́n sọ fún yín pé èṣù gangan kọ́ ànábì ní kéwù ni. Akéwùgbà Gold ẹ lọ wo fídíò Akéwùgbà Gold tó ṣe léni. Ó ní èṣù gan kọ́ ànábì ní kéwù. So definitely ànábì gan ò hate èṣù. Pèlè tà sí pé ànábì máa wá hate èèyàn. Débi wọ́n ní tí ẹ bá ti gbọ́ ànábì kan máa pa. Why? Ọlọ́run ló máa jà fún ànábì. Ànábì kọ́ ló máa jà fún èèyàn kọ́ lè máa jà fún ànábì. Rárá, mo nígbàgbọ́ pé ànábì gan-an inú ò ní dùn sí ìwà tẹ́yìn mùsùlùmí wù yìí. Ẹ fi ń ba orúkọ mùsùlùmí jẹ́ ni. So why táwọn èèyàn ṣe máa ṣẹ̀sìn yẹn? Ẹ̀yin tí ẹ ṣì wà nínú mùsùlùmí ojú yín sì dúdú ní òkùnkùn lẹ ṣe wà. Ó dìgbà tẹ́ bá gba Jésù kẹ́ ẹ tó rí ìmọ́lẹ̀. Ìjọ́ wo ni ẹ ti rí babaláwo sí babaláwo kan máa jà kan máa gbé wá sórí social media? Kírísítẹ́nì àti mùsùlùmí yìí náà ni. Tí ò bá dẹ̀wọ̀ tẹ́ bá mọ̀ wípé ẹ̀sìn yẹn kò yé yín, àbí ẹ̀sìn yẹn ẹ̀yin bó ṣe yé yín sílẹ̀ ṣe fẹ́ máa lò ó, bó ṣe yé yín sí ni pé jàgídíjàgan, ìjà, èpè, àbà, ẹ jùlẹ̀ kẹ́ padà wá sínú Christianity. Ẹ̀yin ò gbọ́ súrà tí arákùnrin tó sọ̀rọ̀ nípa ẹni tó báàkì up tó ń sọ pé kí àwọn èèyàn tó bá ti bú ànábì kan máa kú. Ẹ̀rí nǹkan tó bá ẹ̀rí àwọn àyà àwọn tírà tó ń mú jáde tó fi ń báàkì up pé ànábì nìkan máa pa wọ́n ni, ànábì nìkan máa gé wọn lórí ni. Ẹ ti gbọ́ wípé afọ́jú gún ìyàwó ẹ̀ pa nítorí ànábì tó ló bú ànábì. So ìran ayákèlà ní láti ilẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àáfàá tó kọ́ mi kéwú àárọ̀ yìí mo sì pa àáfàá tí mo bá wọn jà. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ pé ẹ lè yí mi padà sínú ìsìlámù mọ́ láyé. Ẹ torí ẹ nífẹ̀ẹ́ kì í ṣe ẹ̀sìn ìfẹ́ lẹ fi lé mi lọ́wọ́. Mo ti rí ibi tí ìfẹ́ wà. Ibẹ̀ ni ìlànà Christianity. Gbogbo ẹni tẹ́ bá dẹ̀ ṣépè fún mi, ẹ lọ́mọ ẹ níyàwó, mi ò ní dá padà. Ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run tó jẹ́ Jehovah àti Jésù Kristi tí mo gbàgbọ́ tó introduce mi sí Ọlọ́run sí ìwà rere kò ní jẹ́ kí èpè àti àṣàsí yín àti ohun tẹ́ bá ṣe kó ràn mí. Gbogbo ẹ̀yin afátẹ̀dẹ̀ ń pè mí ní orí fóònù tẹ́ ń ṣépè tẹ́ ń lérí fún mi. Mo gbà pé tí kú Ọlọ́run ò bá pa mí, ikú èèyàn ò lè pa mí o. Má sàlá.